sáyé lọ. Ó di dandan kó fi wá sáyé lọ. Má tanná dánwò, dákun má tán ti ìbànújẹ́. Látòkè délẹ̀, ìwọ lálágbára. Lẹ́lẹ́jà ń ṣẹ́jà, lẹ́lẹ́ràn rẹ́ràn. Ìṣàkúṣà nìkan lọ́hùn ṣàwọn. Má tanná dánwò, má tán ti ìbànújẹ́. Látòkè délẹ̀, ìwọ lálágbára. Ó ti tójọ́ mẹ́ta, wọ́n lápẹ́ ló rọ̀, wọ́n lẹ́sẹ̀ ló rọ̀. Wálé kìrọ̀mí, má fi kẹ́ bí àwa. Má tanná dánwò, má tán ti ìbànújẹ́. Látòkè délẹ̀, ìwọ lálágbára. Tó bá gbọ́pọlọ mi, ó ti gbọ́jọ́ ikú. Bàbá ìmáàmù ìgbé ẹkún kó sọ nílé wọn. Tanná dánwò, má tán ti ìbànújẹ́. Látòkè délẹ̀, lálágbára. Oríṣi mẹ́ta táyé wọ́n ti ta, sóríta mẹ́ta. Bàbá ìmáàmù, Ọlọ́run dákun má tanná dánwò, má tán ti ìbànújẹ́. Ọ̀lẹ ni wá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ẹ máa wo pé Kabisanra media àníká kíra wa pàápàá fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Imam Agba nílẹ̀ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ò ní dójú àdúrà tiwa, torí pé tá a bá ní kí a máa wo bí ó ti ń lọ, a rí wípé Imam Agba Ile Ogbomoso Sheikh Dr. Lati Aylara, a rí wípé kì í ṣe Ògbómọ̀ṣọ́ nìkan mọ́, wọ́n ti di international. Kọ́lọ́hun kó jọ kó jẹ́ kí a rí bàbá pẹ́ nínú àlàáfíà àti ìdùnnú àtàìkú baálẹ̀ ọrọ̀. Kọ́lọ́hun kó jọ kó má ṣaláì ṣe fún bàbá wa Imam Agba Ile Ogbomoso Sheikh Dr. Lati. Ní òní ẹ rí i pé àkọlé tá a kọ náà ni pé ẹ̀bùn fún àwọn opó. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀bùn fún àwọn opó yìí ó ti wà tipẹ́tipẹ́, bóyá bí tabaníkà bù kéré báyìí, èyí tí ọ̀rọ̀ ẹ̀bùn àwọn opó yẹn ti wà ní ìsinyìí, ṣé kì í ṣe bí oṣù bíi mélòó kan sẹ́yìn ló ti wà ń bẹ̀. Àmọ́ nítorí pé àwọn làlórí kan tí ó ń ṣẹlẹ̀ lọ́tún tí ó ń ṣẹlẹ̀ lósì, ó ní ó jẹ́ ká láǹfààní àti pín ẹ̀bùn àwọn opó yẹn ní gbogbo ìgbà yẹn. So Ọlọ́run kó jọ kó má ṣaláì ṣe àánú wa.
ihun tí a sì nígbàgbọ́ náà ni pé ìgbà tí Ọlọ́run bá ní àsìkò kan yóò tó òun náà ni yóò tó, bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo àwọn èèyàn tí a ti gba nọ́mbà wọn kalẹ̀ òun náà ni wọ́n padà ní àǹfààní fún kíní yẹn, torí pé most wọn ẹlòmíì ò wà wí ẹ̀ tẹ́lẹ̀ wípé bóyá a pín ẹ̀bùn àwọn opó lè ní, bó tiẹ̀ jẹ́ pé a ti pín mẹ́ta tẹ́lẹ̀ kó tó di pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ lọ́tún lósì léyìí tí já sí pé mẹ́ta tá a sì pín yẹn ìlú Ògbómọ̀ṣọ́ náà ni a pín sí. Lónìí náà a tó padà pín náà ni, àmọ́ síwájú ká tó pín, àkọ́kọ́ ihun tí àwa rí gbọ́ tá a sì rí kà nínú Kùránì wa, nínú hadith tí àwọn bàbá kọ́ wa, wọ́n ní mọ́n kọ́nà àbèlìkọ́lé ilé ìstẹ́gìnà, wọ́n ní ẹni tó bá ti yáyọ ọkàn lórí nǹkan kékeré òun gangan ni ọlọ́rọ̀. So nítorí wọn bá fún ẹ àbí tí wọ́n ní kéèyàn kó mú fún yàn, ó nídìí àti jẹ́mọ́ tiẹ̀, because nítorí wọn bá fẹ́ ṣe fún ẹ ńgbà míì ó lè pọ̀ jù yẹn lọ, àmọ́ nítorí pé ìkánjú ó ní òun jẹ́ kẹ́lòmíì kó ti débi tí ó yẹ kó dé. Mò ń fẹ́ gbìyànjú láti lè máa wo àwọn tí ń já sí wípé àájọṣètò kọ́lọ́n kó jọ kó má ṣaláì ṣe àánú wa, bó tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan tá à ń lò yìí, àwọn gájẹ́tì yẹn ò ṣe dáadáa tó, kò sì sí rísìn tí ò fi ṣe dáadáa ni wípé àwọn tá à ń lò gangan ó wà níbi tí ó sì wà lọ́hùn. Kọ́lọ́n kó jọ kó ṣàánú wa, kó jẹ́ kí wọ́n lè bá wa gbà padà. Mo kí bàbá wa Lawal Títílayọ̀, òkè ìyá wa Lawal Títílayọ̀, wọ́n ní kí Ọlọ́run ọba kó jẹ́ kí a rí wọn pẹ́. The Grand Chief Imam of Ogbomoso Land, bàbá wa Lati Ayélára Olùṣínà, ìyá wa Ọlọ́run kò ní jẹ́ kó bàjẹ́ fún yín. Bákan náà bàbá wa Àkàndé Tájòdè, wọ́n ní Kabisanra, well done, thank you so much sir. Bàbá wa Yẹkin, àwọn náà ń kí wa pé well done, àti gbogbo àwọn tí wọ́n ń kí wa. Àfáwà Sherifdeen Ọláyínká, àwọn tẹ love ni, thank you so much sir. So gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ tí ń wọlé yẹn, ẹ jọ̀ọ́ ẹ máa bá wa like, kẹ́ máa love, kẹ́ máa share, torí pé ètò wa lénìí kì í ṣètò kan tí ó pọ̀. Kódà ẹlòmíì nígbà tó ti rí wa á máa wò pé àbí kínní. Àkọ́kọ́ ṣẹ́rí tí wọ́n ń pè ní ìfẹ́, a gbọ́dọ̀ jẹ́ ó sọnù láàrin wa, a gbọ́dọ̀ jẹ́ kí ìfẹ́ kó sọnù láàrin wa, pàápàá gbogbo àwa tá à ń jẹ́ olólùfẹ́ Imam Agba Ile Ogbomoso, gbogbo àwa tá à ń jẹ́ olólùfẹ́ Imam Agba Ile Ogbomoso, tá a mọ̀ pé lótìtọ́ àti lódodo a nífẹ̀ẹ́ Imam Agba Ile Ogbomoso. Èyí tó dáa jù, tó lẹ́wà jù, tó lóore jù, òun náà ní wípé kí a jọ nítorí tọ́lọ́run, ìfẹ́ yẹn náà ní ká jẹ́ kí ó máa jọba nínú ayé wa. Ọlọ́run sì ní jẹ́ kí ó bàjẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa. Gbogbo tí àwọn fẹ́ tàǹtù, Ọlọ́run ní jẹ́ kí ó rọ́. Bákan náà ẹ rí wípé wọ́n ní wọ́n ṣe ìpàdé àpérò kan lórí wípé báwo ni ìfẹ́ ṣe máa jọba tí kò ní sí wàhálà, tí kò ní sí pé èmi ń bú lágbájá, lágbájá ń bú mi. Wọ́n ṣe tí wọ́n sì pe àwọn kan lótìtọ́ àti lódodo. Wọ́n pe Kabisanra, wọ́n sì pe Fasco Bless. Bákan náà wọ́n pe àwọn tí ó yẹ kán pé, kò sì sí dérísì tí wọ́n fi pè wọ́n ní pé àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ gangan ni wọ́n pè, torí pé àwọn gangan ni wọ́n ní ìlú. Wọ́n sì ní bógiri ò bá lanu, aláǹgbá ò ní kó wọbẹ̀ láéláé. So ìdí nìyí tí wọ́n fi láǹfààní àti pé àwa Adébáyọ̀ option, ẹ̀gbọ́n mi dáadáa option, ẹ kú àlejò ní ọjọ́, Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún yín láéláé. Wọ́n ní Kabisanra, thank you so much sir, Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín láéláé. Ọlọ́lá ìlàlá. Àfáwà Saheed Agboola, àwọn náà ń kí wa, wọ́n ń ṣe àmì, Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Jàmó Ọlá Ìtàn,
wọ́n ní eléníyàn bẹ́ẹ̀ ni eléníyàn ni kì í máa ń pẹ́ níbi tí wọ́n bá náà fẹ́ fìyà jẹ eléníyàn ẹni fẹ́ fìyà jẹ eléníyàn yóò kọ̀ ṣe rẹ̀ lásán nítorí pé eléníyàn ò ṣe é fìyà jẹ. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa like, ẹ máa comment, ẹ máa share. Afáwa Ganiu Akeem wọ́n ní well done, thank you so much sir. Badmus Ayọ̀mídé wọ́n ní God bless you all your family, God bless you all your family, thank you so much sir. Bákan náà Abdulateef Saheed Olúṣọlá Ayilára wọ́n ní Kabisanra one good job, thank you so much sir. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Ṣé rí ihun tí à ń gbìyànjú láti sọ òun náà ni wípé ẹ jẹ́ a gba àlàáfíà láàyè láàrin ara wa. Wọ́n lè má pe àwa kan lóòótọ́ gẹ́gẹ́ bíi pé àwọn yìí ṣe ọmọ ìlú Ògbómọ̀ṣọ́, àmọ́ níwọ̀nba àgbà tí wọ́n ti pe àwọn kan yẹn èmi ò rò pé ó yẹ káwọn kan tún ṣì máa wá gbé fídíò àbí ká máa gé fídíò bàbá Imam Agba Ile Ogbomoso. Kò sí tẹ́ ẹ bá gé fídíò bàbá Imam Ogbomoso tẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí àbí tẹ́ ẹ kọ caption kan àwa máa sọ̀rọ̀ lé lórí, torí pé àwọn ò ní jẹ́ kí ẹ wò ó kẹ́ ẹ máa wá wò ó pé ẹ fẹ́ máa fi yẹn tàbùkù bá Imam Ogbomoso. Wọ́n ti ṣe wáàsí, kò kàn ẹ́ láti máa wá gé wáàsí wọn kó máa wá béèrè question àbí kó máa ṣe ohun tí ò yẹ kó ṣe ń bẹ̀. So Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún ẹnì kankan wa. Eléyìí òun ni mo fẹ́ kí gbogbo wa kí a jọ wò láàrin ara wa. Ṣé ọ̀tá ni wá ni? Àyìn ṣọ̀tá. Ṣé mo mọ̀ ẹ́ rí? Ìyìn mọ̀ ẹ́ rí. Gbogbo àwa tá a jọ ń ṣe yìí náà orí social media ọ̀rọ̀ Imam Ogbomoso ló pa gbogbo wa pọ̀. Èyí tó wá dájú náà ni pé ìfẹ́ yẹn náà ló yẹ ká wá ní láàrin ara wa. Kémi ó nífẹ̀ẹ́ kí wọ́n náà nífẹ̀ẹ́ mi. Kí ni ìmọ̀ọ́mù yẹn oníṣọ́mọ kínní kan ọmọ àlè ni, ṣé wọ́n dá ọmọ àlè mọ̀? Obìnrin ló mọ ẹni tó ń bímọ fún. Níwọ̀nba àgbà tí ìyá ò ti sọ pé ọmọ àlè lọ́mọ òun, ìwọ ò lè pé lọ́mọ àlè náà. So àwọn nǹkan yẹn òun la gbọ́dọ̀ máa gbé yẹ̀wò láàrin ara wa, ká ṣe wáàsí fúnra wa. Ibo ó da gbogbo àwa tá à ń bára wa jà lórí social media ní ìtílẹ̀ mọ́ èlò ló ti wà káǹtì ní àti ẹ̀. Àwọn tá a wá ń torí ẹ̀ tá a sọ pé à ń gbèjà wọn látòrí bàbá wa ọba Gandhi Afọlábí Òmògègè kábíyèsí, ṣé o mọ èyí tó ti wà káǹtì wọn lénìí? Bàbá wa Imam Agba Ile Ogbomoso Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus Ayilára, ṣé o mọ iye tó ti wọ àkáǹtì wọn lónìí? Kí la wá ń bára wa jà fún gan? Èmi àti ẹ̀ta àjọ ń jẹ ẹlòmíì ò tí ì ní tó fẹ́ jẹ lónìí. Bẹ́ẹ̀ni ṣe jẹ́ ọdún tó kò rówó ra nǹkan, kò rówó ra kí náà ń pè ẹja kó té lásán, kò rówó rà sínú ìṣàsùn. Ìwọ náà sì ń bọ́ sórí agbágbé òun pariwo. So a ní ìdí gbogbo eléyìí, gbogbo tẹ́ ń fà tó já sí pé bá ti ń fà tó náà àwọn méjèèjì ń ga sí ni, kí la wá ń fà? So ìyẹn ni àwa ń sọ. Tẹ́ bá sì wo Kabisanra, èmi máa ń sọ gbogbo gbà, kò síbi tí èmi ti sọ wípé bóyá ìyẹn tó ṣẹlẹ̀ àwa create issue, no. Àwa máa ń tẹ̀yìn bá sọ làwa ń defend. Báwa ṣe ń wá defend yẹn ló wá ń bí yín inú pé kò yẹ ká defend, kò yẹ ká járọ yín. Ìyẹn ò dẹ̀ possible. Níwọ̀nba àgbà tẹ́ bá sì ń bú Imam, àwa náà sì máa sọ̀rọ̀ sí yín. So ìyẹn gangan làwa ní ká yanjú láàrin ara wa. So mo kàn sáré yà lọ́bẹ̀ yẹn ni. So kọ́lọ́ kó jọ kó má ṣàlàyé ṣe àánú wa. Àwọn bàbá wa tí wọ́n pe àpérò yẹn náà kí wọ́n tún wá ṣe àtúnṣe lórí ìtókù. Kí ni ìtókù? Báwo lẹ ṣe fẹ́ ṣe irú ìpàdé tẹ́ ẹ ṣe láàrin àwọn blogger? Báwo lẹ ṣe fẹ́ ṣe láàrin àwọn tó já sí pé láàrin bàbá wa ọba Gandhi Afọlábí Òmògègè kábíyèsí àti bàbá wa Imam Agba Ile Ogbomoso? Ó kù sí yín lọ́wọ́. Tẹ́ bá lè ṣe léyìí, ìyẹn ni pé ẹ ṣàṣeyọrí pátápátá. Ṣé rí ọ̀rọ̀ blogger kékeré ni? Blogger mi ìfẹ́ jẹun ni. Ìjọ tẹ́ ti ṣe mítìnì yẹn tán, ìjọ yẹn náà kódà kò tí ì wọ 10 minutes tẹ́ ṣe mítìnì tán, tẹ́ post pé ẹ ṣe mítìnì tán láti rẹ́nu míì tó tún post nǹkan míì tó ń kọ caption míì sórí page ẹ̀. Láàárọ̀ yìí àti rẹ́nu míì náà tó tún ti gé ọ̀rọ̀ mọ́m tó ní kàn wò ó. Nínú àwọn tí ẹ sọ wípé ẹ ṣe mítìnì pẹ̀lú o, ìyẹn lẹ́bí máa mọ̀ wípé àwa blogger kékeré ni lọ́dọ̀ ohun tó ń ṣẹlẹ̀. Àwọn táwa fẹ́ kẹ́ ẹ ṣe ni wípé báwo ni ìrẹ́pọ̀ ṣe fẹ́ wá láàárín Imam Agba Ile Ogbomoso àti bàbá ọba Gandhi. Ìyẹn gangan ni kẹ́ ẹ bá wa ṣiṣẹ́ lórí tó pọ̀ jù. Gbogbo wọn tẹ́ bá lè pè, gbogbo wọn tẹ́ bá lè bẹ̀, gbogbo wọn tẹ́ bá lè sọ fún pé ẹjẹ́ àjọ yanjú ẹ̀ báyìí, ẹjẹ́ àṣẹ báyìí. Ẹ gbàgbé pé wọ́n ti fẹ́ gbẹ̀bẹ̀ tẹ́lẹ̀, wọ́n wá gbọ́ voice kan òun ni wọ́n wá torí ẹ̀ tán bínú. Irọ́ o gbogbo yẹn
kò tí ì sí nínú ọ̀rọ̀ bá mi yí báyìí. gbogbo yẹn kò tí ì sí nínú ọ̀rọ̀. èyí tó ń jẹ́ ojúlówó ọ̀rọ̀ ni wípé àkọ́kọ́ ẹni tó bá pè lólórí ó máa ń di etí ni o. wọ́n bú bàbá wa Tinubu jù bẹ́ẹ̀ lọ, bàbá di etí ni. so tẹ́yìn bá wá ń sọ pé àtórí yẹn òun ni torí ẹ̀kọ́ àwa la ẹ̀ tí ì ṣiṣẹ́ tó. gbogbo àwa tá a dé létò, gbogbo àwa tá a jẹ́ afẹnugọ, àwa la ẹ̀ tí ì ṣiṣẹ́ tó. tá a bá ṣiṣẹ́ tó yẹ ká ṣe kékeré ní ti blọ́gà, torí pé blọ́gà míì tó fi ń jẹun nìyẹn, kò sí ohun tẹ́ ẹ fẹ́ sọ bí ó ṣe máa ṣe lọ náà nù. àmọ́ tẹ́yìn bá ti ṣiṣẹ́ tó yẹ ká ẹ ṣe, tí bàbá wa ọba Ghandi Afọlábí Òmùgẹ̀gẹ̀ kábíyèsí, bàbá wa Imam Agba Ile Ogbomoso Sheikh Dr. Tọ́lẹ̀ àti gbogbo wọn tọ́wọ́n méjèèjì tó bá ti rẹ ẹ́ rí i pé gbogbo wọn ọ̀ ní rírun jẹ mọ́. ọlọ́run á sì bá wa fún yín ṣe, ọlọ́run ní jẹ́ kó bàjẹ́, ọlọ́lá hílàhílàlá, torí pé àwọn ò sí nínú kó dàrú, àlàáfíà làwa wá. kìrìsìtẹ́nì, mùsùlùmí, oníṣẹ̀ṣe, kò sí ìtòpa oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ́ wa. àmọ́ ìjọ́mọ èèyàn ìkan náà jọ ni wá. tó o bá wọnú ẹbí ẹ látòkè délẹ̀ ó bá kìrìsìtẹ́nì ń bẹ̀, ó bá wọn nílẹ̀ mo pè ń bẹ̀. tèmi náà bá wọnú ẹbí mi látòkè délẹ̀, èmi tí mo tiẹ̀ sọ̀rọ̀ àáfàá ni bàbá tó gbé mi lọ́mọ babaláwo ni. èmi tí mo sọ̀rọ̀, èmi nìkan làáfàá nínú ilé wa. kí n wá sọ pé mò ń bá wọn jẹ ẹ̀sìn wọn ni mi ní bá wọn ṣe. èyí tí wọ́n ṣe lèmi máa fílẹ̀ fún wọn, kò túmọ̀ sí pé ká má jọ ṣọ̀rẹ́. so ìyẹn ni kẹ́ ẹ jọ gbogbo àwa tá a dé létò lórí ọ̀rọ̀ bàbá wa ọba Ghandi Afọlábí Òmùgẹ̀gẹ̀ kábíyèsí àti bàbá wa Imam Agba Ile Ogbomoso. òun ni kẹ́ ẹ jẹ́ ká jọ ṣe láàrin ara wa. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún wa. ṣé wá rí ètò tá a gbé kalẹ̀ gangan, òun náà ni pé láti ran àwọn opó lọ́wọ́ níwọ̀nba. wọ́n ń pè yẹn ní báwo ni mo yẹ fẹ́ sọ, wọ́n ń pè ní káàkọ́ owó ìdákọ́mu tí ẹrú ọlọ́run dáadáa tí ọmọ ìbára ni wọ́n ní ọkọ wọn. tí bá ti sọ bẹ́ẹ̀ àti yé ẹni tí mo ń bá wí, ọmọ ìbára òun lọkọ wọn. àmọ́ wọ́n nífẹ̀ẹ́ Imam Agba Ile Ogbomoso púpọ̀. ìnífẹ̀ẹ́ Imam Agba Ile Ogbomoso, ìnífẹ̀ẹ́ Imam Agba Ile Ogbomoso òun ló bí eléyìí tí wọ́n fi ní òkè Kabisanra àwọn ó ràn ẹ́ lọ́wọ́ ó ṣí stúdíò. àmọ́ ohun tí wọ́n fẹ́ kó máa ṣe bẹ̀ náà ni pé àwọn opó bí òjú 3, 4, 5 ká máa ṣàánú wọn ní ohun tá a bá lágbára. mo sì rí i pé eléyìí tí wọ́n ṣe ó sàn ju gbogbo ìdáhùn ṣe tẹ́lẹ̀ lọ, ó sì dá púpọ̀. ètò yìí sì ti wà nílẹ̀ ti pẹ́. àwọn opó 10 ni wọ́n ní ká fún ní 10,000. àwọn opó 10 ni wọ́n ní ká fún ní 10,000. ìyá wa náà Ọlọ́run ní jẹ́ kí wọ́n jábọ́. ìlú Amẹ́ríkà ni wọ́n wà, wọn ò ní jábọ́ láéláé. wọ́n sì ti fún wa lówó yìí ti pẹ́. yóò ti fẹ́ tó bí oṣù 2 báyìí tí ń bá bù kéré. àmọ́ látara àwọn ohun tó ń ṣẹlẹ̀ ìgbà tá a fẹ́ ṣe òun ni gbogbo èyí tó ṣẹlẹ̀ òun ni ò jẹ́ ká láǹfààní àti ní à ń ṣe mọ́ngbà náà. àmọ́ ẹlòmíì tí ó ti gbowó yẹn ó ti ná jẹ. Ọlọ́run má ṣe wá bẹ́ẹ̀, Ọlọ́run má ṣe wá bẹ́ẹ̀. so Ọlọ́run wá kó jọ kó ṣàánú wa. afọwà Lukman ẹjọ ẹyá mi ní fóònù yẹn, mo fẹ́ sáré pé ìkan náà òpó tó já sí pé ìlú Ògbómọ̀ṣọ́ ni àwọn wà, kí àkọ́kọ́ yanjú yẹn kí á tó wá yanjú àwọn ìyá mi tí wọ́n ti ń bẹ ní ìkàlẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́ fún gbogbo wa. torí mo ní àǹfààní àti gba ìpè, kódà ìyá wa méjì ni mo nídìí láti ìlú Ògbómọ̀ṣọ́ yẹn tí mo fẹ́ fún. ìyá wa gbogbo àwa tí a bá mọ̀ ìyá wa tí wọ́n sọ pé tó ń pè mọ́mù ní ọkọ rálì àtù, ó yẹ kí gbogbo wa ti mọ̀ yẹn. ìyá wa yẹn mo nídìí nọ́mbà wọn fáǹfààní àwa tí a bá wà lórí ètò. ìyá wa Ọlákàngbé tẹ́yìn náà bá wà lórí ètò, ẹ jọ̀ọ́ mo nídìí nọ́mbà ìyá wa tí wọ́n sọ pé ìmọ̀ọ́mù ọkọ rálì àtù tí wọ́n fi ń sọ pé àwọn ti máa ń mu tí ń gbà kan, kódà àwọn ń ṣàsọ gbogbo ẹ̀ pé ṣùgbọ́n nígbà tí mọ̀ọ́mù dé tí wọ́n ṣe wáàsí fáwọn gbogbo nǹkan yẹn àwọn ò ṣe mọ́. ìyá wa yẹn ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá ní nọ́mbà àwọn, torí àwọn náà ní nínú owó àwọn òpó yìí, ìyá wa yìí nínú ẹ̀. dáa náà ibi tí mo ti ń wá nọ́mbà wọn ni bàbá wa kan ti sọ pé
àwọn náà ló kókọ o mo wá ní a pè wọ́n ní orí ètò so tí gbogbo wa yóò sì gbọ́ simon àbí so tí gbogbo wa yóò sì gbọ́ torí pé ètò tiwa kò sí fún pé ká máa sọ pé àfẹ́jẹ tèèyàn mọ́ tiwa a ti ń pè wọ́n kọ́lọ̀ jẹ́ kí wọ́n gbé salamu alaikum o salamu alaikum salamu alaikum o salamu alaikum mi rò pé ìyá wa yìí rí kíní yìí lò dáadáa kọ́lọ́n kó jọ kó ṣàánú wa kó má yẹ kí orí wa kó kọ nǹkan nígbà tí ẹ jẹ́ ká tún wọn pè ní ẹ̀ǹkan sí ṣe tá bá ti wá pè wọ́n tí àbá ti rí pè ẹ túmọ̀ sí pé ó dẹ̀ ti jìjọ ìmínú ẹ jẹ́ ká pè wọ́n lẹ́ǹkan sí mo ń bọ̀ ká ló báyìí náà. Hello, salamu alaikum o. Ẹ jọ̀ọ́ ṣé mo lè mọ orúkọ yín o. Ọmọ bíbí ibo lẹ́yìn tí yín. Kabisanra tó ń jẹ́ ọmọ Imam Agba Ile Ogbomoso nìyẹn bá sọ̀rọ̀. So orí ètò náà ni a ṣì wà. Mo wá fẹ́ èmi àti èèyàn kan láàjọ ń sọ̀rọ̀ ẹnìyẹn wá ń sọ fún mi wípé òun ní opó kan mo wá ní opó bíi bówó àmọ́ ohun tèmi ń gbọ́ yìí ó fẹ́ ju ohun sisi ǹjẹ́ ṣáà lè mọ̀ bóyá lóòótọ́ àbí lódodo lẹ jẹ́ opó àbí bẹ́ẹ̀ kọ́. 2021 òun ni ọkọ yín ti jáde láyé. Báwo lẹ ti wá ń ṣe jíjẹ mímu báwo ni gbogbo ẹ ṣe ń lọ. Ọlọ́run òkú ní fi wálẹ̀ láéláé kí lorúkọ yín. Abdulsalam Kudirat ṣé mo lè Sakariyahu Abdulsalam àwọn náà jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ àbí. Ẹ jọ̀ọ́ báwo ni ìfẹ́ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ báwo ló ṣe rí lára yín gan. Àmín 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 torí ó níyà wa kan láti ìlú Amẹ́ríkà àwọn ni wọ́n rán wa sí ẹ̀yìn opó so wọ́n ní ká fún yín ní owó ìdákọ̀mú ìwọ̀nba ṣéǹjì díẹ̀ náà ni wọ́n ní ká fún yín wọ́n ní ká fún yín ní 10,000 naira. Àmín ìyá wa náà ẹ bá wa ṣàdúrà fún wọn gbogbo tọ́wọn náà bí lọ́mọ Ọlọ́run má jọ̀ọ́ rí wàhálà lórí ẹ̀. Àmín wàlà kùwàtà ohun tó ṣẹlẹ̀ ni pé torí nọ́mbà tèmi kọ́ lélẹ́yìí mo ti kọ nọ́mbà yín sílẹ̀ yín fi pè yín màá fi nọ́mbà mi pè yín lẹ́yìn ètò wàá tẹ́sítì torí pé Ògbómọ̀ṣọ́ jìn wàá sẹ́ndì account number yín sí mi eléyìí tí a sẹ́ndì owó náà sí Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run gbogbo ọ̀nà tí àánú fi dìde Ọlọ́run wọlé apá àti ẹ̀ nífẹ̀ẹ́ Imam Agba Ile Ogbomoso Ọlọ́run yóò túbọ̀ máa ṣe àánú lọ́pọ̀lọpọ̀. Àmín. Ẹ wá ṣàdúrà fún mọ́mù kẹ́ ṣàdúrà fún bàbá wọba Gandhi.
àmín 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 wọ́n la kú wáta ìlà tí ìṣàdúrà fún bàbá ọba Gandhi. Àmín 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 bó ṣe àmín ilé àmín ìlú Nàìjíríà náà sì ní dáhùnṣẹ́ mọ̀ pé mi Abẹ́òkúta tèmi náà ti wá ẹ̀ ṣàdúrà fún àmín àmín tó ẹ ṣe gan sa so tá bá ti dẹ̀yìn ètò ń fi nọ́mbà mi pè yín so màá lè tẹ́sì account number yín ń lè ṣe owó náà síbẹ̀ Ọlọ́run ìjọ bàjẹ́ sàlámù àlékún. tó nínú àwọn tí mẹ́rin la pín sí Ògbómọ̀ṣọ́ àti fún mẹ́ta tẹ́lẹ̀ ẹnìkan la tún fún mi ó wá kù ìyàwó aráàlì àtù ó fi pé 5 so ìyàwó aráàlì àtù gbogbo ẹni tó bá mọ nọ́mbà ìyàwó aráàlì àtù ẹ jọ̀ọ́ ẹ bá mi send nọ́mbà náà tí ká lè pè yá náà ká lè fún wọn ní owó tiwọn Ọlọ́run níjó bàjẹ́ tó àwọn àlejò ti wà ń bí tí àwọn ń já sí pé àwọn òpó wa àwọn ìyá wa Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ìyá wa ẹ máa bọ̀ ká má dá yín dúró pẹ́ Ọlọ́run níjó bàjẹ́ ẹ jókòó síbí báyìí ẹ jókòó báyìí ìyá wa ẹ jókòó báyìí. ìyá wa ẹ gbẹnu sí rí ní ti dáadáa ni kò ń ṣe ní ìdàbòrú ẹ bá wa dárúkọ yín fún gbogbo mi. Sẹ́yìnlátù Rasaki. Sẹ́yìnlátù Rasaki òun ni orúkọ yín. Bẹ́ẹ̀ni. Ọmọ bíbí ìlú bo lẹ́yìn. Ìsàlẹ̀ Jéèmù. tọ́ ẹ fẹ́ jọ tìyá tèmi mo yà sílé nù. Ìsàlẹ̀ Jéèmù. mo yà sílé ní Ọlọ́run jẹ́ kó bàjẹ́. Àmín ó tó gbà wo tí ọkọ yín ti jáde láyé. Ó tó ọdún 10 sí àwa yìí á 2010. ọdún 10 sí ìta wa yìí bẹ́ẹ̀ ṣe kéré yìí ọkọ yín ó ti jáde láyé ṣé kì í ṣe kó àwọn bọ́ìsì kan ṣì ń dà yín láàmú ṣá. bọ́ọ̀sì wo ló fẹ́ dà mí láàmú ó ti dàgbà. Ọlọ́run má ṣe jẹ́ kí a rí i pẹ́ ìyá wa tí wọ́n ní kí a ṣe léyìí fún yín ìyá wa yẹn láti Amẹ́ríkà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún ẹ bá wa ṣe àdúrà fún wọn. wọ́n ṣe Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ o tọmọtọmọ o adẹ́ka àlàjọ ọdún o ànífẹ́ lè ṣàṣemọ́ o Ọlọ́run adọ́mọ wọn sí òkú ẹ̀ka wọn bá wà aráàlú gbà o àbàánú pàdé àní àwa wọn rí tọmọtọmọ o àní ṣàárẹ̀ o tọmọtọmọ o wọ́n ṣe o Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ o wọ́n ní owó eléyìí kẹ́ẹ̀kọ́ fi ṣe ìdákọ̀mù ni ẹ gbà kí ẹ jẹ́rìí ẹ̀ wò ẹgbẹ̀rún 10 ló wà ń bẹ̀ ẹgbẹ̀rún 10 ló wà ń bẹ̀ ẹ jẹ́rìí ẹ̀ ṣé o pé ìyàwó ní àbí mo ṣe mistake bàbá wa mọ́ màá gbalẹ̀ Ògbómọ̀ṣọ́ nǹkan ò ní ṣàlàfíà wọn bàbá dáadáa tẹ bá ń rí Kabisanra media bàbá wa mọ́ màá gbalẹ̀ Ògbómọ̀ṣọ́ ni Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ kò sí ní bàjẹ́ fún bàbá ọba Gandhi Àfọlábí Olúmọ̀kẹ́kẹ́ kábíyèsí Ọlọ́run yóò bàbá fún ọmọ ṣe ó pé mélòó ó pé ẹ bá wa ṣàdúrà fún bàbá wa mọ́ màá gbalẹ̀ Ògbómọ̀ṣọ́. wọ́n ṣe o Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ o gbogbo ẹ̀ka wọn bá wà ara àgbégbà àbàánú pàdé àná àwa wọn rí ọjọ́ wọn á dalẹ̀ àdẹ̀lẹ̀ fọjọ́ ilé ìṣàṣemọ́ tọmọtọmọ àwọn ní ṣàárẹ̀ àwa náà kò ní ṣe ẹ̀yin náà kò ní ṣe ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ o ẹ ṣe o ẹ ṣe o. bó bá tún bíbẹ̀ ń jọ mí á tún máa kọ̀ sí Ọlọ́run ní jó bàjẹ́ ẹ̀rọ ara máa lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ Ọlọ́run ní jó bàjẹ́ tọ́ nínú àwọn ọ̀yà wa kánú wọn ni wọ́n ti gba tí àwọn ìyá wa rán wá sí wọn ìyá wa àwọn náà ni wọ́n tún dé ìyá wa ẹ jẹ́ kí n gbé kínní sí tọ́ ìyá wa Ọlọ́run ní jó bàjẹ́ ẹ bá wa gbẹnu sí máìkì dáadáa ẹ bá wa gbẹnu sí dáadáa Ọlọ́run yẹ kó bàjẹ́ fún ìyá wa ẹ bá wa dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà.
wúlè mọ́tù ọlá òṣèbì kan ìyá wa wúlè mọ́tù ọlá òṣèbì kan wọ́n ní opó ní ó tó ọdún mélòó tí ọkọ yín ti bẹ̀rẹ̀ ọdún yìí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam àwọn níwò opó sì rí àwọn eléyìí wọn ì tí ì lè mọ bí ọ̀rọ̀ opó ṣe jẹ́ lára torí pé rísì ni wípé ó máa kọ́kọ́ ṣọ́ọ̀kì wọn púpọ̀ ẹni tọkọ rẹ̀ ṣe jáde láyé báwo ló ti fẹ́ ṣe kó bá sì kọ́kọ́ máa rò lọ́pọlọ báwo ló ń ṣe fẹ́ gbégbà ọ̀nà wo ló ń fẹ́ gbégbà ọlọ́run tí ó ti ń dúró bì yín bọ̀ látẹ̀yìn kò ní fi ilẹ̀ láíláí ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín ẹ bá wa ṣàdúrà ṣé mùsùlùmí ni yín àbí kìrìsìtẹ́nì mùsùlùmí ìgò ṣẹ́rí bí a wà yìí àwọn èyí ṣe ọ̀rọ̀ mùsùlùmí àbí kìrìsìtẹ́nì o àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ni wọ́n ní ká ṣe orí fún ọ̀wọ́n náà ní ká ṣe nǹkan fún kódà ojú onílẹ̀ mo pè náà ni wọ́n ní ká ṣe orí fún gbogbo ẹni tó mi bàtọ́ sí ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ bá wa ṣàdúrà fún bàbá wa tí wọ́n já sí pé àwọn náà ni wọ́n ń tọ́ wa lọ́nà bàbá wa wọ́n máa gbà lè Ògbómọ̀ṣọ́ ẹ bá wa ṣàdúrà fún kẹ́sì bá wa ṣàdúrà fún ẹni tó ní ká fún yín ní owó. Bàbá Ògbómọ̀ṣọ́ kí nǹkan má ṣe kí nǹkan má ṣe ọmọ ẹ̀ ká má rí wàhálà lórí wọn ààbò Olúwa tí ń fi sí tí ń kọ tí ó wà lórí wọn kó má kà kúrò gbogbo ọmọ wọn ni kó ṣoríire lójú ẹ̀mí wọn báyìí gbogbo ọ̀tá tó wá ní bòmí tí wọn báyìí wọ́n jẹun nínú ilé wọn lè sìn wọ́n sódò gbogbo ohun tí wọ́n bá dọ́wọ́ lé báyìí àṣeyọrí ni wọ́n máa ṣe mo ò ní rí wàhálà ẹ̀yin náà tẹ́ ń ṣàánú wa náà torí tẹ́ ẹ̀ bá ṣe àlè mọ̀ tẹ́ bá jẹ gúnlẹ̀ àlè mọ̀ gbogbo tẹ́ bá ti dọ́wọ́ lé ló máa ṣàṣeyọrí nínú oṣù táwa yìí àṣeyọrí ló máa ṣe nínú ayé yìí ọmọ yín máa ṣoríire lójú ẹ̀mí yín báyìí ẹ wá ní jẹun nínú sàárè ọdún tí ń bọ̀ aṣojú wa. ẹ wá bá wa ṣàdúrà fún ìyá wa tí wọ́n ní ká kó ẹgbẹ̀rún mẹ́wàá yìí fún yín ìyá dáadáa ìyá àlùbáríkà nílùú Amẹ́ríkà kí nǹkan má ṣe ọmọ ẹ̀ kó má rí wàhálà wájú ni kó máa lọ kó má lẹ́yìn o gbogbo tó bá ti dọ́wọ́ lé báyìí àṣeyọrí ló máa ṣe. ẹ wá bá wa jẹ́rìí owó náà ṣé ó pé ẹgbẹ̀rún mẹ́wàá yìí bàbá wa mọ́mọ́ Àgbà Ile Ògbómọ̀ṣọ́ ṣe Dr. Lati àwọn ni wọ́n ní ètò yìí àwọn ni wọ́n jẹ́ olùgbọ̀wé ètò àti bàbá wa Àjíbọ́lá Tajudeen Àjíbọ́lá eléyìí tí ìyàwó wọn ó pé mélòó 10,000 ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ lágbára ọlọ́run ìjọ tí ó bá tún yọ báyìí a tún máa kù sí lágbára ọlọ́run ní fi yín sílẹ̀ ọ̀làlà hàwùlà wàlà quwwata illa billah tó ẹni tó kàn kí wọ́n máa bọ̀ ẹ rí i pé ó ti di ẹni méjì àti fún ní gọ́ní áfíjì tí wọ́n ń pè é tọ́ ìyá ṣe opó sì lẹ́yìn náà ẹ̀yin ìfáyín ju òkú lọ ọlọ́kú ṣàánú ẹ bá wa dárúkọ yín fún gbogbo ọmọ ìdílé ẹ bá mi gbẹ́nu sí máìkì ẹ̀yìn ti dáadáa ní mo ṣe lè dáhùn ẹ dárúkọ yín lẹ́nu Asisat Kẹ́ṣìnró ọmọ bíbí ìlú gbòógì kan ìdókò tábà wo aké àti ìdókò nǹkan kan náà ni wọ́n ọmọ aké làwà ìdókò lẹ́yìn ọlọ́run jẹ́ kí ó bàjẹ́ fún gbogbo wa òpó nìyí ó tó ọdún mélòó tí ọkọ yín ti jáde láyé ọdún mẹ́fà ọmọ mélòó wá ní ẹbí Allahu Akbar ṣé mẹ́ta náà lè wá síbi láti bàtọ́ ọkọ yín ti tí ìlọ́kọ mi láti bàyìí kí ló wá dé tẹ́ tí ìlọ́kọ kí ló ṣẹlẹ̀ ẹ̀kọ́ wo pé nítorí kẹ́ lè tọ́jú àwọn ọmọ yẹn kẹ́ lè mọ́nítọ̀ wọn ọmọ torí tọ́ ẹ bá lọ́kọ mi ní ìsìn ó lè má jẹ́ ráyè rójú ráyè tọ̀wọn ọmọ yẹn mọ́ ìfẹ́ ọmọ yẹn sì wà lọ́kọ yín púpọ̀ àbíamọ dáadáa nílé yìí ọlọ́run ò ní dójú àdúrà tì í lágbára ọlọ́run ò ní fi yín sílẹ̀ ọlọ́run ò ní dà yín láàmú báwo lẹ ti jíjẹ mímu báwo ló ti ń wá ń rí ọlọ́run náà ló ń ṣe àmọ́ ọlọ́run ló ń ṣe ọlọ́run ò sì ní fi yín lẹ̀ láéláé
ọlọ́run ò ní lójú àdúrà tì í ìyá wa kákọ́kọ́ ọ̀dọ́ lẹ́yìn o ṣàdúrà fún bàbá wa Imam Agba Ile Ogbomoso torí bàbá wa yìí ni wọ́n gbégbó ètò tẹ́rí bàbá wa Imam Agba Ile Ogbomoso ní olúgbọ̀wẹ́ ẹni tó wá jẹ́ kò kárí ẹ̀ òun náà ni ìyá wa yìí tí ọkọ wọn jẹ́ Tajudeen Ajibola nílùú Amẹ́ríkà ẹ bá wa ṣe àdúrà fún bàbá wa Imam Agba Ile Ogbomoso. Bàbá wa Imam Ogbomoso ẹ̀mí yín á bùsùn wá o. Àmín o. Ọlọ́run á lọ́rẹ̀ ẹ̀mí yín o. Àmín. Ẹni dààmú o. Àmín. Gbogbo ohun tí ẹ fọwọ́ yín kó jọ kò ní dìbàjẹ́ o. Àmín. Ẹni fojú sunkún àwọn ọmọ yín o. Àmín. Ọlọ́run á láàánú sí yín o. Àmín o. Ṣé mùsùlùmí ni àbí kírísítẹ́nì ló jẹ́ ìdílé? Méjèèjì lẹ́ ń ṣe papọ̀. Méjèèjì lẹ́ ń ṣe papọ̀. Praise the Lord. Méjèèjì ni wọ́n ń ṣe papọ̀. Ọlọ́run ò jẹ́ kó bàjẹ́. Ọlọ́run ló dàrú fún wa. Ẹ wá bá wa ṣàdúrà fún ìyá wa tí wọ́n gbé tò kalẹ̀. Ìyá wa ìyá àlùbáríkà tí ọkọ wọn jẹ́ Tajudeen Ajibola. Ẹ bá wa ṣàdúrà fún wọn. Ololufe Imam Agba Ile Ogbomoso yìí. Àwọn náà wá gbé tò ìkalẹ̀. Ẹ bá wa ṣàdúrà fún wọn. Ìyá wa yìí olóríire ẹ ṣé adúpẹ́ o apálàjọ ọdún o ẹ̀mí wá ṣọ̀pọ̀ ẹ o ẹ ṣé ọmọ tí ń nà rà láàánú o ẹ níṣẹ́ lẹ́yà o ẹ kóró kedele o gbogbo ohun tẹ́ ẹ fọwọ́ yín kójọ báyìí ayọ̀ ló máa já sí o. Kò mọ́ra ọlọ́run ló bàjẹ́ owó náà rí ẹ jẹ́rìí ẹ̀ ṣé ó pé àbí kò pé ẹ bá wa jẹ́rìí ẹ̀ owó ìdákọ̀ ọmọ ní kẹ́kọ̀ọ́ sì fi mánéjì pẹ̀lú àwọn ọmọ mẹ́ta púpọ̀ o ọlọ́run yóò bá mi dúró tì yín ọlọ́run ò lè fi yín lẹ̀ láéláé ẹ bá wa. Ó pé mélòó? Ó pé mẹ́wàá. Wọ́n bá ní nǹkan pé ẹ gbọ́dọ̀ sọ iye tó pé ó pé mẹ́wàá. Ó pé mẹ́wàá. Ẹ ṣàdúrà fún Kabisanra tí ó gbé tó kalẹ̀ ẹ ṣàdúrà fún mi náà. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín. Àmín o kò ní bàjẹ́ fún gbogbo wa ọlọ́run ò ní fi yín sílẹ̀ láàárọ̀ lọ́wọ́ làkú wájà. Àtọ̀. Tí ọmọ ẹ̀ wá ta sí gbogbo lọ́wọ́ ọmọ. Ẹgbẹ́ sétí tọ́ bàbá wa Imam Agba Ile Ogbomoso nǹkan ò ní ṣe àlàáfíà yín ní rí wàhálà ẹ̀sìn ní rí dààmú gbogbo àwọn tí wọ́n yè látara yín yìí lágbára ọlọ́run gbogbo ọmọ tí náà yóò máa yè ọlọ́run ò ní dójú àdúrà tì yín kò sì ní pa yín wíwí ẹ rí i pé a ti pín àwọn opó mẹ́ta ó kù ẹnìkan ẹni tó wá wà lẹ́gbẹ̀ẹ́ nìyí ó ń ṣe mí ní kàyéfì pé ṣópó lélẹ́yìn náà pẹ̀lú èjì yìí tọ́ ọlọ́run ìwọ lọ́ba tí kì í fẹ́ dálẹ́ o agbára ọlọ́run gbogbo ẹ̀yin ìyàwó bàbá wa Imam Agba Ile Ogbomoso ní ṣòkò bàbá wa Imam Ogbomoso báyìí agbára ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ̀ ń jẹ́ olólùfẹ́ Imam Agba Ile Ogbomoso ẹ̀yin náà ò ní fojú sunkún o ní rí wàhálà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà lágbára ọlọ́run jẹ́ kí ó bàjẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo báyẹn ṣe ń wò ẹ máa bá wa like share love ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún ẹnì kọ̀ọ̀kan gbogbo wa náà tó bá wá fẹ́ ṣe olùgbọ̀wé ètò yìí ètò ẹ̀bùn fáwọn opó ẹ̀wọ̀n náà lè dá sí o lè dá sí account number yẹn ò ń ṣe tó le GT Bank ní 0178819072 0178819072 òun ni account number yẹn yóò gbé ògúndé ìkàbẹ olúwaṣògùwà GT Bank fún ọ tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ lórí àwọn opó yẹn ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ ìlú Ẹ̀gbá kò ní bàjẹ́ bàbá ọba Ghandi Àfọlábí òun ọ̀gẹ̀gẹ̀ kò ní ṣe wọn kò ní ṣe bàbá wa Imam Agba Ile Ogbomoso lágbára ọlọ́run ìrẹ́pọ̀ ọlọ́run yóò bá wa fi sáàárín àwọn bàbá wa yìí gbogbo ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ pé gbogbo àwọn blọ́gà pátá iṣẹ́ tó kù lọ́wọ́ yín ni pé bẹ́ẹ̀ sì bá wa yanjú àárín yẹn kì í ṣe ọmọlé ni gbogbo ẹni tó bá mọ̀ pé kì í ṣe ọmọlé kó kọrí sí kóòtù kẹyẹ da èèyàn láàmú mọ́ ẹyẹ da ìgboro láàmú ẹyẹ dorí social media láàmú èyí tẹ́ wá lọ gbéṣẹ́ fún èyí tó pera rẹ̀ ní rìdọ́ yìí tẹ́ lọ gbéṣẹ́ fún pé kó máa pe àwọn èèyàn káàkiri ó pè mí yín sì padà póòsì ọ̀gbẹ̀mí àti àmókù díẹ̀
kí n tó post ẹ̀ ẹ ní Kabisanra bàbá thank you so much Abídèmí ọlọ́run jẹ́ ó bàjẹ́ ìyá wa Ọlákàngbé ọlọ́run jẹ́ ó burú fún yín ìyá wa yìí ìyá dáadáa ni wọ́n àwọn ni mo fi owó àwọn opó mẹ́ta rán tí wọ́n sì fi jíṣẹ́ tí wọ́n sì ṣe fídíò tí màá ṣe pé kinní yẹn wà lọ́wọ́ ó wà ní orí fóònù bíi tí ó wà lọ́hùn ọlọ́run tí ò jẹ́ káwa ó ṣẹ̀wọ̀n tó jẹ́ fún fóònù wa ló ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ọlọ́run yóò bá wa rìlíìsì fóònù wa láìpẹ́ ọlọ́run sì ní jẹ́ kó bàjẹ́ ìwọ náà tó bá wà wí pé gbogbo ìta sọ yìí ìwọ náà lè dá sí o sì lè ránṣẹ́ iléeṣẹ́ Kabisanra Media lọ́wọ́ torí ètò yìí àfẹ́ kó dúró àsìfẹ́ kó takú ọlọ́run sì ní jẹ́ kó dúró kò ní takú every Thursday a máa ṣàdúrà fún wa lórí ètò yìí náà ni ìgbà tá a bá wá fi ọ̀rọ̀ mú òkú yìí sí á jẹ́ kí ẹ máa gbọ́ bàbá wa mọ́ Agba Ile Ogbomoso ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún wọn ẹ má bínú pé mo dá yín dúró látàárọ̀ ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún yín ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín àti ọmọ ibi tẹ́ ẹ gbé. ọmọ ìsàlẹ̀ gbé ok kí lorúkọ yín. Jọlá Oṣó Asisat ẹ̀sùn mọ́ wájú díẹ̀ Jọlá Oṣó Asisat báwo lẹ̀yin ṣe jẹ́ ṣókú lẹ́yìn náà. Subhanallah February 5 inna lillahi wa inna ilayhi raji'un accident tó ṣẹlẹ̀ ní Kéta tọ́wọn mẹ́ta kú ọkàn yín wà ń bẹ̀ la ilaha illallah gbogbo wọn tó ń gbọ́rọ̀ yìí lágbára Ọlọ́run ò ní fojú sunkún ọkọ má wò ó pé ọkọ mi ò dáa níjọ́ tó bá lọ ló máa mọ̀ pé ó dáa torí pé àwọn nǹkan wà ẹ wo arábìnrin ọ̀dọ́ yìí iṣẹ́ wo lè ń ṣe ìyá dírẹ́sà ẹni ṣọ́ọ̀bù ẹ tí ní ṣọ́ọ̀bù ẹ kò sí bá wọn ṣe ìyá dírẹ́sà wẹ́rẹ́wẹ́rẹ́ yìí àmọ́ ẹ ti gbà yìí ẹ ti wà láàyè ara yín Allahu Akbar ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ọlọ́run ní jẹ́ kó dàrú lágbára ọlọ́run gbogbo tí ẹ rí yìí ọlọ́run yóò ṣe ní òpin ẹ̀yìn rí rẹ̀. ọmọ mélòó lẹ ti rí ẹyọ kan ní ìsìn kí ni ẹ wá ń ṣe lọ́wọ́ báyìí. ọmọ yìí tó ọmọ ọdún mélòó ọmọ ọdún kan àbọ̀ ìrìn àjò ọmọ yìí fẹ́ dàbí ìrìn àjò Kabisanra torí èmi náà ní ìjọ ọmọ ọdún kan àbọ̀ lọ tí bàbá mi ti kú kí n dá bàbá mọ̀ di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ṣọkàn yín ya fọ́tò ṣá ó dẹ̀ ní fọ́tò lẹ̀ ẹ tọ́jú ẹ̀ dáadáa torí mi ò rí fọ́tò rí bí mo ṣe jó bí mi ì rí fọ́tò rí mi ì mọ bàbá tó bí mi rí mi ì rí fọ́tò rí láyé bí mo ṣe wà tí mo ń sọ̀rọ̀ yìí lèmi ṣe máa ń sábà ya fọ́tò gbogbo mi máa dé torí pé lóòótọ́ àwọn àbẹ́ lòun ẹ̀mí kúkúrú àmọ́ téèyàn bá rántí tó ṣẹlẹ̀ sí bàbá tiẹ̀ bàbá ti ní ọdún kan àbọ̀ ni ó jáde lèmi ti lèmi wà tóun náà tó ti jáde láyé ní ìsìn rí fọ́tò mi ní ìgbẹ́ ti sọ pé fọ́tò bàbá mi rèé àmọ́ ọlọ́run padà gbé àwa náà ọlọ́run tó gbé wa yóò padà gbé ọmọ tí náà ọmọ ọkùnrin ní àbúrò ṣọmọ tẹ gbé wọlé sí i Allahu Akbar ọlọ́run yóò bá yín wò ọlọ́run yóò bá yín dá sí ṣe wá rí nǹkan ìgbà yín ní ọdún kékeré ṣe ní ìtò ṣẹlẹ̀ yìí ẹ má wò ní ìwò pé bóyá bá kan ẹ gbà pé àwọn ọlọ́run ẹ wá fèsì ṣe yín tààrà ní ìsọ pé bẹ́ẹ̀ ṣe wà yín náà ẹ sì wà ní stéèjì pé ẹ fẹ́ rí màárì àbí nǹkan àmọ́ ẹ fojúlẹ̀ dáadáa torí ẹlòmíì ẹni fẹ́ tọ̀yàn náà yóò máa sọ pé òun fẹ́ fẹ́ yín náà ni a máa wá wò torí pé bó ṣe jẹ́ ọmọ kan yẹn yóò máa wò pé after man ní kíní kan ní àmọ́ tí iṣẹ́ yín bá dúró iṣẹ́ yẹn ni kẹ́ ẹ mójútó báyìí ọlọ́run ò ṣe yín lágàn ṣe mọ̀ bẹ́ẹ̀ torí pé àwọn kan yóò máa ní tètè lọ bí kò wẹ́nìkan kó o fẹ́ kó o bí kan sí ẹ má ṣe bẹ́ẹ̀ mójútó ṣe ẹ jẹ́ kí ṣọ́ọ̀bù dúró ná kẹ́ẹ̀tẹ̀ tó ní ẹ̀ lọlé ọkọ̀ mi kí ṣọ́ọ̀bù dúró kẹ́yìn náà ti rí bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹni tó bá mọ̀ bóun fẹ́ fẹ́ yín tó mọ̀ bóun yóò gba ṣọ́ọ̀bù fún yín òun yóò fọ́ ní ìṣẹ̀ fún yín débi pé ẹ máa rí nǹkan kan ẹ máa fi tọ́jú ọmọ tó ọlọ́run jẹ́ kí ó bàjẹ́ àwọn ò ní orin púpọ̀ tá a lè ṣe ju wọn bá ń tà ṣe yìí náà lọ àmọ́ tó lọ́n bá ní kí a rí gbogbo àwọn ayé náà ló sì ń wò yín gbogbo wọn náà tí ó dàbí àwọn tó wò gbà ọmọ yìí kéré
ó kéré ju èjì tí ọkọ ẹ̀ ti jáde lọ láyé yìí so tí o sì fẹ́ ràn lọ́wọ́ o fẹ́ gba ṣọ́ọ̀bù o máa gba ṣọ́ọ̀bù o máa ra irinṣẹ́ ìwọ náà lè ràn lọ́wọ́ ẹ má wí pé ọmọ kékeré ni kí ló fi ọjọ́ ẹ̀ ṣe tó fi gbé kí irọ́ láìfò rí bẹ́ẹ̀ o àsìkò tọ́lọ́ bá lẹ́dàá máa bímọ kúrò bí àsìkò tọ́lọ́ bá sì lẹ́dàá máa ọkọ tẹ́ bá sì wò ẹ rí i pé kì í ṣe ẹni tó kọ́ ń fìyà jẹ tẹ́ bá wo àwòrán kì í ṣe ẹni tó kọ́ ń fìyà jẹ àmọ́ kádàrá ti wá gba wájú ìwọ náà tó bá lè ràn iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ máa fẹ́ kó bá wa ràn ọ́ lọ́wọ́ Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ alájà àṣìṣà tàbí ẹgbàwó ẹjẹrìí ẹ 10,000 tí ìyá wa tí wọ́n ní kí a fún yín Ọlọ́run ní jẹ́ wá ṣó pé ó pé 10,000 ẹ wá ṣàdúrà fún ìyá wa yìí ẹ kọ́ ṣàdúrà fún wọn náà ká tó ṣàdúrà fún bàbá wa tó wà láyé. Ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ wà tí ẹ lè sunkún ẹ wà bá mi ṣàdúrà fún ọmọ àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lórúkọ ọmọ àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ mo fún yín ní 5,000 kí n tún fi kún lórúkọ ọmọ àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹgbà ẹ fi kún yẹn ẹ kà 5,000 lápò tèmi lórúkọ ọmọ àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ bá mi tún ṣe àdúrà fún ọmọ àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Àmín bàbá wa mọ́mọ́ àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọn ò ní jábọ́ Ọlọ́run ní dójú àdúrà tì wọ́n kò sì ní dójú àdúrà tì gbogbo wa bí a bá rí ètò tá a rí àwọn olùrànlọ́wọ́ a máa kàn sí ẹ má sunkún ẹ sì má jẹ́ kí yẹn bá yín nínú jẹ́ ẹ má wàá jẹ́ kí yẹn sọ yín di etí ẹ̀ fẹ́ dà ẹ ti gbọ́ ẹ má torí ẹ má jẹ́ kéèyàn kó tọ̀ ẹ má jẹ́ kéèyàn kan máa wálẹ̀ kíní ẹ má jẹ́ ó tọ̀ ẹ gbà pé Ọlọ́run yóò sì dúró tì Ọlọ́run ní fi yín lẹ̀ láéláé ọlọ́láhìláhìlá àwọn èèyàn ọkọ yín kọ́ ṣé wọ́n ń yọ sí yín ṣé wọ́n kàn sí rẹ́ẹ̀dì kankan Allahu Akbar Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ bó bá ṣe jẹ́ á tún máa rán bàbá wa síwájú á máa rán sí yín Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín ẹ máa lọ nílé láyọ̀ àti àlàáfíà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ tọ́ ibi tí abadé ibi tá a bá dé lónìí fún gbogbo àwa tí a wà pẹ̀lú wa lórí ètò Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa o lágbára Ọlọ́run a lè fojú sunkún ọmọ a sì lè fojú sunkún ara wa Ọlọ́run kò ní fi wálẹ̀ láéláé Ọlọ́run ò sì ní dójú àdúrà tiwa gbogbo ẹran tá a jọ ṣètò Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ojúlówó ọmọ Yorùbá tàtà ojúlówó ọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá TV for all Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín kò ní dàrú fún yín lágbára Ọlọ́run wọ́n ní ẹ̀kú ètò ní Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ìyá wa Rájí Ìyábọ̀ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ Bashir Latifat ọmọ Tọ́lá Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ Richard Akin wọ́n ní good one Kabisanra kò ní bàjẹ́ Kubase Master ẹ̀gbọ́n mi dáadáa èèyàn mi Ayọ̀mí Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín Badmus Ayọ̀mídé always enjoy your program Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ Ọlábọ̀dé ọmọ Amusa wọ́n ní Kabisanra media well done baba may Allah grant you khairi in this life and the hereafter thank you so much Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín Àkàngbé Dámiláre Súnmisíre wọ́n ní Kabisanra wọn thank you so much Ọlábọ̀dé ọmọ Amusa wọ́n ní Kabisanra idán ìmọ̀ọ́mọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀ẹ́dì ò ṣe idán Ọlọ́run ní kí ó bàjẹ́ Abdulrahman Mubarak wọ́n ní well done Kabisanra kò ní bàjẹ́ fún yín Kẹ́hìndé Òsénì wọ́n ní Jazakumullahu khairan àfa mi bẹ́ẹ̀ ni Ọlọ́run ní kí ó bàjẹ́ Ganiyu Hakeem wọ́n ní well done kò ní bàjẹ́ fún yín o Badmus Ayọ̀mídé wọ́n ní God bless you all your family kò ní bàjẹ́ ọlọ́láhìláhìlálá ìjẹ́ ibi náà ni a máa fi àdàbà ètò wọ̀ sí inshallah bí kúndé láti láì ìjọ tá a bá tún ṣètò á yẹ kí ẹ máa gbọ́ àmọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mọ ìyàwó rálì ìyàwó tí wọ́n pera wọn ní rálì ètò ní bàbá àmọ́mù mo kí ẹ
ẹkùn ọkọ rálíà ọlọ́run jọ má jẹ́ ó bàjẹ́ fún ìyá wa náà ìjọ tí gbogbo ẹni tó bá ní nọ́mbà ìyá náà ẹ jọ ó nídìí nọ́mbà ìyá wa yìí torí pé àwọn náà ní 10,000 naira tí wọ́n ní nínú àwọn òpó yẹn tí a fún ní 10,000 naira ọlọ́run ní ló bàjẹ́ pẹ̀lú ògo tọ́lọ́run ilé ayé wa ò ní bàjẹ́ ìgbésí ayé wa ò ní dàrú ọlọ́run kó jọ kó má fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ ìyá wa ìyá àlùbáríkà ìyá àdùnnú ìtẹ́ ṣe yìí àmọ́ lóore ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín láéláé kò sì ní bàjẹ́ fún bàbá wa mọ́mọ́ àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolat Yunus Ayilara second Imam Agba fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín o ọlọ́lá ilá ìlàlá àti gbogbo àwa tí à ń tẹ̀lé wọn ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ bákan náà mò ń fi àsìkò yìí kí bàbá wa Monsuru Alhaji Monsuru Èjìdé olówó pọ̀rọ̀kú èyí ni birthday bàbá náà bàbá lágbára ọlọ́run kò ní jáṣe mọ́ o ẹ ṣọdún èyí ẹ ṣe ìmí pẹ̀lú àyàtà àlàáfíà nínú ọlá àrísìkí tó pọ̀ bàbá wa Monsuru Èjìdé olówó pọ̀rọ̀kú gbogbo Ògbómọ̀ṣọ́ bàbá aláàánú mẹ̀kúnnù aláàánú ọmọ òrukàn bàbá tí ń wá ìdàgbàsókè fún ìlú ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín láéláé àti gbogbo àwọn olólùfẹ́ yín bàbá wa múrí ní gbogbo àwọn olólùfẹ́ bàbá wa Kalas àti bàbá wa sẹ́nitọ́ Adéṣeun ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún gbogbo ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ kò sí ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin bàbá wa nílùú Ẹ̀gbá náà bàbá wa Sheikh Sadala Bagbọ́là tí wọ́n jẹ́ bàbá wa Imam Agba tó jẹ́ ìmọ̀ọ́mù bàbá wa ìmọ̀ọ́mù Ẹ̀gbá nílùú Ẹ̀gbá ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún wọn bàbá wa wàkìlù mùsùlùmí Edo Adeta Sheikh Sugar ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún wọn kò wá ní bàjẹ́ fún àfáà mi Sheikh Muhammadu Muhibudini Ajani ọmọ aláyọ̀dé ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ kò sì ní bàjẹ́ fún gbogbo wa ọ̀gá mi mo kí yín dáadáa Adéyínká Ìdè ọmọ yẹlẹ́pọ̀ lọ́jà gbangba ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o ǹjẹ́ màmá ní Kabisanra lè ní jẹ́ ayọ́míní wọnú ìtì akéré má ṣe èèyàn jẹ ọmọ Adéyínká Ìdè akéré bínú ṣọgbọ́n ọkùnrin ogun màmá lé mi lọ́mọ aráké màjọ méjì ọmọ àjọgbẹ̀rú màmá àjọgbẹ̀kọ èmi lọ́mọ ẹrú ní ìsinmi ẹ̀kọ́ kò gbọ́dọ̀ sí ìrìn èmi lọ́mọ ọlọ́gá mẹ́rìndínlógún ọmọ èrè mẹ́fà èmi lọ́mọ tààrà ọmọ abólóde là ọmọ bó lè peku kó peku bó lè pẹja kó pẹja ìgàngánú ẹ̀rẹ̀ kò gbọ́dọ̀ jẹ mẹ́gúnṣòro màmá ní ìjẹ́ láṣẹ Olódùmarè àtùjọ máa pàdé ó dìgbà. Okay,